Bí ìwà rẹ bá jọ ti Kristi. If you live according to Christ's way of Bí life. ayé bá ń wo Jésù mọ́ ọ lára. If people see Jesus on you. Bí o bá jẹ́ ẹni tí ní sùúrù. If you are the patient type. Tí o bá jẹ́ ẹni tí ó ní ìfẹ́ gbogbo If ènìyàn. you love everybody. Tí o bá ń kó gbogbo ènìyàn mára. If you embrace everybody. Tí o bá múra tán láti gbẹ̀san. If you are not always ready to revenge. Bí o bá gbọ́ ohun tí a ń pè ní ẹ̀mí èébú tàbí ègbè ṣiṣẹ́ tó bá pàtì. If you can put aside all the spirit of anger and abuse. Tí o bá wẹ ọwọ́ rẹ kúrò nínú ẹ̀mí àgbèrè. If you can cleanse your heart from the spirit of Tí fornication. o sí ìkankan tí ó kàn án pẹ̀lú ọtí mímu. And you have nothing to do with drunkenness. Bí ayé bá ń bú ọ tí wọ́n ń rẹ́rìn-ín. If the world abuse you and you still smile at Tí it. o bá ní ẹ̀mí ìpamọ́ra. And you have the spirit of endurance. Tí ìyà kì í jẹ ọmọnìkejì gbé lójú rẹ. And you don't see others suffer in your presence. Ó dá mi lójú pé ó jèrè ọkọ̀ púpọ̀ lórí Surely you ẹ̀yìn. shall win many souls in this nation.